adúpẹ́ o ẹ máa mú bàbá wọlé lọ mú bàbá wọlé lọ adúpẹ́ kò ní bàjẹ́ mo kí gbogbo ẹ̀yà aráàlú o àdúrà gbogbo yín náà ni ó gbà o gbogbo àwọn ọmọ yín náà ni ó ṣoríire o báyìí láàmú rí àní rí báyìí inú mi dùn fún àpọ́nlé àti iyì èyí tẹ́ ẹ fún èmi la gbé níyì kìí ṣe Fàṣásí nìkan la gbé níyì ìdílé wa la gbé níyì inú wa wá dùn lọ́pọ̀lọpọ̀ ẹ wò mí Ọlọ́run mú Fàṣásí láàrin wa ó fàyọ ó jù sáàrin àwọn èèbó ó rè kọ́gbọ́n wálé ó rè kó ohun mèremère wálé ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan ọ̀tún ni ó máa ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí lágbára àwọn tí wọ́n tẹ ilẹ̀ yìí dó ó tún wá mú òyìnbó ó mú òyìnbó bọ̀ ẹ rí i pé tiwa tọpẹ́ jẹpẹ́ lọ àwọn ọmọ yín náà rè lú èbó wọn ò mọ èbó bọ̀ o mo kí yín baálẹ̀ ọ̀rọ̀ tó kù báyìí ọ̀dọ̀ àwọn baálẹ̀ lọ̀rọ̀ kù sí ẹnu àgbà lóbi tí gbó tó baálẹ̀ kẹ̀pẹ́ o. etí yín mélòó kí la fi ń ṣe o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún ọmọ wa tó lọ sílùú òyìnbó Fàṣásí Ọlọ́run bá wa ṣọ́ lọ Ọlọ́run bá wa ṣọ́ bọ̀ ó ti kó oríire wá sílùú wa yìí oríire náà Ọlọ́run jẹ́ kó bá wa kalẹ̀ o. àṣẹ àṣẹ. ntọ́kàn báyìí torí gbáǹkọ́ gbìn láṣẹ̀ṣẹ̀ dé yìí àwọn tó kàn báyìí àwọn Ọdẹ́yẹmí àtàwọn ẹlẹ́gbẹ́ ọdẹ yòókù rẹ̀ nítorí wípé eré ọdẹ ẹni Fàṣásí fi rèé gba yìí wá láti ìlú èbó wọ́n á múra yìí pé àkà àwọn gbọ́dọ̀ fi nǹkan bíi ijó ọdẹ ìjálá ọdẹ ìrèmọ̀gún àwọn ò fi dá lára yá àwọn ọlọ́kàn báyìí. Ni
ní báyìí Fàṣásí gangan fúnra ara rẹ̀ oníkùú mi ọmọ mi àbọ̀mọ̀ mi kọ́ ẹni tí mo bí yóò bá wa sọ̀rọ̀ bí gbogbo ọ̀hún bá ṣe rí yóò jà á mọ̀ ẹ̀bí ẹ ti máa ṣe lọ́wọ́. You see, you know, I just don't understand myself. You know, when I see people like this surrounding me, you know, I don't know what to talk because I'm happy. Oh, hey, I'm happy. You see, Fàṣásí, dákun mo wálé o ṣe sọ èdè tiwa tá a gbọ́ níhìn ó ti fẹ́ mọ̀ pọ̀ jù. Ok, mo kí gbogbo ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi o ẹ ṣé mo dúpẹ́ gan ni you see bí mo ṣe ń rí yín inú mi ń dùn gidigidi gan tó ti ẹ̀yin ṣé mo rí yín níbí mo rí yín lẹ́yìn mo rí àwọn tí wọ́n tún wà níbí tí wọ́n ń pariwo inú wọn ń dùn wípé wọ́n rí mi níbí lọ́jọ́ tòní mo dẹ̀ gbàdúrà fún àwọn náà pé ibi tí mo lọ yẹn àwọn náà á débẹ̀ láyé àtàlàáfíà inú wọn ló ń dùn tí wọ́n fi ń pariwo you see mo kẹ́yìn ìyá mi gan ẹ jọ one thing tí mo kàn fẹ́ sọ ni wípé ẹ wo àṣà ìbílẹ̀ wa tá a bá rí ìdílé kọ̀ọ̀kan tó dàbí pé wọ́n ní àwọn nǹkan kan tó dàbí àṣà ìbílẹ̀ wa ní inú ilé wọn please ẹ jọ ẹ má jẹ́ ká sọnù èmi gan mi ìgbọ́n débẹ̀ tẹ́lẹ̀ but nígbà tí mi dé London tí mi dé America mi wá rí wípé àwọn nǹkan ìbílẹ̀ wa tí a sọnù lọ́hùn yẹn táwa gbàgbé ó ní àwọn fi ń jẹun lọ́hùn yẹn wọ́n dẹ̀ ń wá sílẹ̀ wá ń bí láti wá kó lọ sọ́hùn táwa ò mọ̀ ẹ wò ó ní ìgbà tí mi débẹ̀ wọ́n kọ́ ilé kékeré kan báyìí ibẹ̀ ni wọ́n kọ́ gbogbo àwọn àṣà ìbílẹ̀ wa sí wọ́n ń pè bẹ̀ ní museum. Okay, museum ó ní wọ́n pè ní wife mi sọ yẹn èmi sì pé torí pé mi kì í ṣe ọmọ wọn lọ́hùn yẹn sẹ́rí wọ́n fowó wò ní ọ̀hún yẹn táwọn fi ń pa owó sí àpò wọn you see you know ó wù mí wípé gbogbo wa tá wà bí ká má jẹ́ kí àṣà ìbílẹ̀ wa kó parun ẹ wo àwọn oríṣiríṣi àwọn nǹkan ló wà tó jẹ́ pé ó jẹ́ ti ìdílé oníkálukú ẹ má jẹ́ kó parun àṣà ìbílẹ̀ wa ẹ má jẹ́ kó parun èyí tí mo fẹ́ sọ ó tán lẹ́nu but ó kù nìkan inú mi dùn you see but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé nígbà táwọn mú ìlú tí wọ́n ṣe tó dára òun làwa fi ń yangàn bí àwa tá à ń lọ tá à ń dé now mo fẹ́ advice wa ń sìn wípé ẹ jọ ẹ jẹ́ káwa náà tún ìlú tiwa náà ṣe káwọn tó wà lọ́hùn yẹn káwọn náà débí kán máa lọ fi ìlú tiwa kán máa lọ fi yangàn lọ́hùn yẹn mo bẹ̀ everybody wa ẹ jọ a ò ní báráyé fọwọ́ tí o thank you very much God bless you all. kú ayẹyẹ òní o kò ní jáṣe mọ́ o ọmọ tiwa náà ṣoríire o. Fàṣásí sọ fún ìyàwó rẹ kó kí àwọn aráàlú àkúgbọ́n tó ń wí. Thank you, mother. You say just to stand up and say hi to every one of them. You say yeah, no problem. Hello, everyone. You see, thank you very much. Ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé ńgbà tí mi dé London lọ́hùn Queen Elizabeth ó ṣe mí ní àlejò àwọn nǹkan kan ó ní kí n máa fi gbádùn mi wá sọ yí pé mi ò lè dájẹ bẹ́ẹ̀ ni mi ò lè dá mu mò ń láti kó wá sílé nú ẹ̀ láti wá ṣe kí ni láti fún àwọn ènìyàn mi ní oríṣiríṣi òun náà ni eléyìí báyìí you see ẹgbàá ń bẹ yẹn o. Ìsìnà gbogbo wa níbí o. Kò tán síbẹ̀ ó tún wà níbí nínú ó tún kù ẹ bá jẹ́. Okay now tún omi o.
ẹtẹ̀mí bẹ́ẹ̀ lójú rí bẹ́ẹ̀ ọ̀nìyàn burúkú ni mo fẹ́ dáa ni o àbí èsè bẹ́ẹ̀ torí bọ́sẹ̀ bẹ́ẹ̀ rèé ayé ìjẹ̀sà lágídí ọ̀nì sọ̀pọ̀nà bá gbáyé rẹ̀ ayé ìjẹ̀sà àsùnwọ̀n àìkàn bá bá a sọ̀rọ̀ àkìrìrì àpọ̀ ṣùgbọ́n bọ́sẹ̀ bẹ́ẹ̀ rèé o ẹ bá mi béèrè lọ arábìnrin ipe ìṣẹ́wò gan-an ni mo gbé kó ẹ̀ ò bó ṣe rẹwà kó fáìn kó rí reterete ọ̀yà gbọ́mọ tèmi ọ̀gbìn lọ sílé nání ìyẹn kí ọgbọ́mọ tó lé jẹ́ bẹ́ẹ̀ o ní ìyẹn níyà tẹ ọlọ́run tán ọ̀nìkan ọ̀làgbẹ̀kọ̀ náà ya gbọ́mọ mi ó ya gbẹ̀kọ̀ bàbá ìjẹ̀bú kan ọ̀yà mi sọ wèté ìyẹn mi mọ̀ ìjẹ̀bú rè mi wà ọ̀yà mi fọmọ tèmi po èèṣẹ́ kan èèṣẹ́ méjì èèṣẹ́ mẹ́ta ọmọ bíbí inú jẹ̀sà ọ̀fìn mi tọrọ o sọmọlágbáyé gbogbo ọ̀rá kó dán o ayé ni wọ́n ní sun o. táyé ló balẹ̀ má yẹ ká lọ bẹ̀rẹ̀ ṣe yẹn because òun náà ti mọ nǹkan tó ṣe mo ti bá sọ kẹ́ ẹ tó dé mo dẹ̀ ti bá wí gan kí ni tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ táyé náà ẹjọ́ tó Ọlọ́run ẹ má bínú ẹ bẹ́ẹ̀ ká prolong matter. ẹ mọ ike ya bẹ̀ mí torí bó mo fẹ́ mi ò nínú mi bí mi. ẹjọ́ tó Ọlọ́run ẹ má bínú ẹ̀bẹ̀ ó má bẹ̀ yín dìde kó lọ bọ́kọ ẹ ó ti jó ojú ẹjọ́ ẹ bá fa mọ́ra ẹ bá mi fa mọ́ra wọ́n fọkàn mi níbi bẹ́ẹ̀ ni jàre. gbogbo weekend point mi ló mọ̀ ẹ rí kó sì mi ń ṣe kókó mo ná ó lé aláàtúnjẹ yọ ọ̀yá mi là mẹ́fọ̀ ọmọ ríà. láyé o ti tó ẹ má bínú. ẹgbẹ́ yẹn ó dẹ̀ dàbọ̀ náà. bí ìyá èèyàn. Màmá àgbàlagbà. Wọ́n ní fẹ́ jẹ gúgú. Àjú wọn ò ṣe wí lẹ́jọ́. Àtúwọ̀ kábí ló gbé dáná rọ́. Ìjà láyé tó bọ̀rọ̀ ìyá ni olówó ibẹ̀. Ọ̀kadà tó wọ́n tírélà màmá o. Ilẹ̀ ẹ̀ ń tèmi ó yẹ ní tó kù. Ẹ̀yin nìkan lẹ máa gba yìí lọ. Àmì màmá mi. Bàbá ará lómi tó fẹ́ gba ìyá ní kó wá tọrọ lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni, ó lè máa jẹ gan. Ó dà ti ṣe kí ni. Ó ti ṣe bẹ́ẹ̀. Lábà yìí o kò sọmọ náà kò sóńtàn tí a nì àyàfọ́ lọ́wọ́n bàbá yá tì wọ́n bí ẹni náà rẹ kékeré nu wọn àwọn àgbààgbà nu wọn gan wọn ò ní jẹ́ tán ìyá wọn ni mo sọ kò ní fẹ́ jáyan bí súwìtì ló máa wọn lá ilé ààbùn ẹ̀yàn máa yé ẹ orí yín wà bẹ́ẹ̀ lálẹ́. onígbà kan lálẹ́ làbáṣù ẹ̀rọ máa làálẹ̀ kejì sí máa wọ̀ ọ́ kí ló ń ṣẹlẹ̀ lórí tàbá yìí wọ́n tiẹ̀ sí mú wá fún wa. àmọ́ ayé kí ló wá bù. bas ojú mi rí gan lẹ́nu o rẹ́dẹ̀rẹ́dẹ̀ àwọn èèyàn kan máa fi rẹ́yàn ládùúgbò ló kàn tẹ̀ máa ń bí mi inú ní ṣá. kí ló wá bù. máa ń ti máa ní nǹkan kí má lè para. yé kí ló ṣẹlẹ̀ sí àtàrí kí ló wá bù. Fàṣásí bẹ̀rù burúkú yẹn Fàṣásí burúkú yẹn kí ló ṣe. torí ráńdú òṣì yẹn bílí pọ́pọ́ lọ ń gbọ́mọ òyìnbó kan wá kọ́ lọ ń ṣe bí fàájà kọ́ lọ ń gara ṣíkì. Fàṣásí ó dé láti ìlú òyìnbó ó gbóbìnrin wá bá mi lù yìí. wàláì. Fàṣásí ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ṣe ń ròkú wọlé báyìí lọ́mọ máa ròkú jáde. àṣẹ wà. Fàṣásí ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ bí ṣe wà yìí inú bí mi ṣẹlẹ̀ mo fẹ́ fojú ara mi rí Fàṣásí mo fẹ́ fi ojú ara mi mo fẹ́ fi rí Fàṣásí kí n kàn fojú ara mi gan ni Fàṣásí kí bó ṣe ru òkú wọlé ní àwọn Fàṣásí lọ́wọ́ máa ru òkú jáde. ẹ wò mí ní fẹ́ kẹ́ ṣe gọ̀ọ̀gọ̀ torí bí ṣe wáyé inú bí mi gan. ṣẹ́rí ẹni sùúrù àkọlọ̀ ṣọ̀wọ́n àfojú ara mi rí ṣẹ́tẹ́ ń bá ti rí Fàṣásí ṣẹ́gbọ́n nǹkan tó kù ẹ gbàgbé ẹ̀ Fàṣásí ṣe kí ni ná. ó gbóbìnrin wọ̀lú. tí ìbá rí bẹ́ẹ̀ tí ìbá bá bẹ́ẹ̀. ìyá náà fi give you òfo. Ó tún wá lọ́jọ́ ìbò. ó rẹ̀ kúrò lọ́dọ̀ fún mi. wọ́n rògbò.
ọtí ìyá kò gbọ́dọ̀ wé. Masquerade? With cutlass? Oh, sorry, my dear. Sorry, take it cool. Sorry. Take it easy. Fasasi! Ọmọ Bíbélì! Mo fọ́tọ̀ ìrọ̀! Fasasi! Bọ́tà! Ọmọ yóò! Mo máa kí ẹ. Tọ́lá ìdúkú ni ẹ. Wọ́n ṣe tìlọ́tìlọ́ yá. Bọ́tà! Fasasi! Ṣọlá ìdúkú ọ̀dọ́ yẹn náà. Ọ̀gbọ́dọ̀ ni mo ní kọ́ bọ́tà. Ẹ̀yọ́ rẹ̀ burúkú jọjọ yìí. Ṣalájà ẹ̀. Bọ́tà Fasasi. Olóṣì. Ìwọ́n lọ gbọ́ ìbò wa. Ó dá yóò yìnbó wa bàjẹ́ ni. Fasasi o, ó fẹ́ dáhùn àbí ẹ kò ní sẹ́wù. Èṣù ló ń bẹ lálejò. Oníkan sáyè tó bá jọ́ ni mú ẹ ṣẹ́kọ̀ ní dúró ni. Ó dẹ̀ mọ̀ ọ́ ló ṣẹlẹ̀ yọ máa yé snake scammer ó yẹ wọ̀ bẹ́ẹ̀ lọ. Anybody tẹ́ bá ti bá bẹ̀ ẹ máa gé wọn kéékèèké. Please, excuse me. Please take it cool. What's your problem? Can you tell me your problem? I don't know. Alárí ẹgbẹ́nu sọ́ọ̀jọ́ o, gba oníjà ẹ̀ lọ sí lóyìnbó. Ìgbà ọlọ́lọ́ lóyìnbó tó ń sọ ìbò bí ọ̀pẹ rẹ̀. Ṣọlá burúkú làwọn èèyàn ẹni. Ìwọ Fasasi, ìwọ Fasasi, ìwọ. Wọ́n lọ gbọ́ ìbò abẹ́mi lápá. Tí yò, àwọn akọ́lẹ́ yọ wàkàrà. Ó dẹ̀ sọ fẹ́ gbọ́ o. Ẹ lo bí ẹ kò máa jíjà lájà ẹ̀. Ọjọ́ mẹ́ta péré ni mo fún ẹ. Sọ́dọ̀ ọjọ́ kẹta yẹn, ìsílà kí òyìnbó yẹn ti kú. Àbí kò sá lọ, mi ò fẹ́ rí mọ́. Kọ́dà á máa gbọ́ o. Sọ́dọ̀ ìjọ yẹn tó máa pẹ́ ọjọ́ kẹta yẹn. Ìjọ ìkọ̀kọ̀ yẹn la máa ṣe ìyàwó. Lọ sọ fáwọn èèyàn ẹ̀. Tí bàbá ẹ̀ bá wà ní kó tẹ́tí lẹ́kọ̀ọ́. Tí ìjà ẹ̀ bá wà ní kó má fara gbọ́rọ̀. Etí kankan ní kó fi gbọ́. Ìjọ kẹta ẹ̀ ní ìgbéyàwó mi àti ẹ̀. Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn mi kan ti múra lẹ̀. Tàbí ṣùgbọ́n òsì, ìwọ ni mo dúró dè. Èmi fàdúrà nù ẹ lọ lóyìnbó. Ó ń gbàdúrà kókó ló kó wálé. Ó wá dé tán. Ó wá mú Fúlàní ọ̀lẹ́jọ́ wa. Gbòòrò dáńgbáná. Kó o bí ẹkú. Gbogbo ìdílé òní kò tán. Kí ni mo sọ? Ọjọ́ mẹ́ta. Sọ fáwọn ará ilé. Ẹ já lọ. Lẹ́sílẹ́dì rè. Kí o bá ṣe lọ́rùn ẹ̀rẹ́ o. Èmi ò rán ẹ tí wọ́n gbá ń bá sọ ìyàrá ìjà òní dúró. Èmi ò rán ẹ̀ máa jà. Àbí òye bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn. Ṣe rí wá láti gbà yẹn tó ti tají báyìí gbára báyìí. Títí tí ilẹ̀ fi mọ́ ọmọdé yìí ó sùn mọ́ ẹkún ló kàn ń sun. Fasasi
yàtọ̀ fún pé ọmọ ńlá là ọbàjà kẹ́ ẹ tó sùn ni. èmi àti ẹ àníjà. àjẹpẹ́ àlá ń lọ dẹ́rù bá wọn. bẹ́ẹ̀ni. àlá lọ dẹ́rù bọ́ wọn. òun náà wàá dà báyìí. ó wà nílé. wọlé kò pè fún mi. ok. ó wo bàbá ọkọ mi. ilé àdúgbò pè wá. ṣe wá pé wá nígbà ẹ pé kò pè fún un kí lẹ mọ̀ tí ẹ bá sọ sọ́gbọ́ tí ì ní abẹ́yìn lọ́gbọ́ tí ẹ. àbí dènà ní tiẹ̀ lélẹ́yìn ni táwa náà kọjá lójú iléèwé. sẹ́rù ìwé tí ń làwa ń wí ni àbí irú èbó tí ń yẹn làwa ń sọ. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ má wọra yín lẹ o torí èbó tẹ́ ẹ sọ tójú ọmọ tíá èmi ọ̀fẹ́ o. àbí. bí ìyá rẹ̀ ọ̀dà. ẹ̀gbọ́n mi ẹ má wọra yín lẹ o. sẹ́rù irú ìwé tí ń làwa ń wí àbí irú èbó tí ń là ń sọ. ó ní yìí náà. Okay. Le? My parents want to talk to you. Okay. About the dream. Dream? Yeah. I've explained to you, explained to them. I need to get out of this town and write about this moment. I need to leave this town. Oh, Janet! No, I want you to explain to them now. Janet! Oh, Janet! Oh, bínú lọ́nu. Janet! 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 Why? Janet! Oh no! Come. Kill me. I don't feel this. I want to kill me. I can't kill you. With your girlfriend too. No. Okay, take it slow. You see my parents. Jenny. Come here. You have to do something about this. Jenny, dákun torí Ọlọ́run. Mo fi ẹlẹ́dàá àwọn òbí rẹ̀ dẹ̀ dákun. No, he's begging you. I don't want anybody's play. Just do something about it. I need action. I need you people to move me out of this town. This town is already scaring me. O ṣe. Oh, nǹkan tó ń try láti bá mi sọ ni wípé òun ò fẹ́ gbé ní abúlé yìí mọ́ wípé àfi kó lọ sí city. àwọn ìsàgbọ̀ wọn wí kí ló wá fẹ́ lọ gbòòrò fún ebi ní iná bí ọkọ ẹ̀ nọ́ọ̀sì kí ni mú fi jẹyọ. kí gbogbo ń tọ̀ ń sọ òun ṣé ọgbọ́n gbogbo ń tọ̀ ń sọ òun mo rò pé nǹkan jẹun lọ́pọlọ rẹ̀. ibẹ̀ là lásán ni àlásìgọ̀. wọ́n tún gbanú sí ọ eyín rẹ̀ yọ dà sí lọ́wọ́ kí ni gbogbo pálapàla wọ̀nyí ọmọ tó bá sọmọ tiẹ̀ wọ tó bá sọmọ tiẹ̀ léegun lé kiri ní fàdáyọ ní lé káàkiri ń ọmọ ni ẹ fọ kó fújà pọn ọ ní fúnkùn mọ́lúwa rẹ̀ lọ́rùn pé kó lúwa rẹ̀ ọ jáde sí yóò bá gan-an lè gbarú rẹ̀ èyí ò ní dúró mọ́ lówí èyí ò ní dúró mọ́ ìwọ ń tiẹ̀ n tó kù tó ṣe rè ọ gba èkó lọ lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ mi ti yé o wọ́n jọ gbédè ara òun kàwé àbí wọ́n jọ gbédè ara wọn àwọn ò lè bá gbé àgbọ́ tiẹ̀ kò lè gbọ́ tiwa náà tá a bá ṣe yìí bí ìgbà tá a yẹn jẹ ni ṣùgbọ́n bá dọ́dọ̀ àwọn jẹ́ jọ gbá wọn ara wọn lọ́hùn èdè wọn jọ yíra wọn dákun torí Ọlọ́hun ọ̀gbìn ọ̀nì bá wa sọ fún. You know, Janet, you know that I love you very well. I love you. I know you love me too. You know what will happen now? I will take you to my brother in Lagos, Mr. Bode. I think you know him very well. In the city? In the city. So I will take you there. Mr. Bode is Mr. Bode. Ṣé Mr. ni mo àbórí? Mo gbọ́ ojú rẹ̀ àbórí ẹ̀ bàjẹ́ lọ́rùn. Sọ́nà kí ni ọ̀nà mi ni? ngbà àwọn òkànnì mọ́ ẹ. Mo ní kó ọmọ lọ́dọ̀ Bode. Ó ń pè Mr. Ṣé Mr. Mo ti sọ fún un, ó ti gbọ́. Màá mú lọ sọ́dọ̀ ọ̀gọ̀dà Bode. So ti yẹ ẹ̀yìn sùn. Ṣé o ti tẹ́ lọ́rùn? O ti tẹ́ lọ́rùn. You know I love you very well. I know you love me too. Please, just be here. Please. wọ́n ṣe é fi oye. Ṣe kìíní sẹ́yìn. Wà wọ́n mọ́. Ajá, jẹ́ kí n sọ ọ̀kan fún ẹ. Sórí ilé ayé ìṣúrù mi tó ti ẹ̀ sìn. Gbogbo nǹkan tó ń bá mi jà fún yìí kò tó jà o. Wàláhì tó bá gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìwọ gan fúnra rẹ̀ ò ní bá mi jà. Ọlọ́run ò bá ń gbọ́. Okay. Èmi pẹ̀lú ẹ ní ìsìn àti múra ti pẹ́ ọmọ abúlé kan náà jọ làwa méjèèjì but ìwọ gbogbo àwọn wàhálà tó ń fún mi
ìwọ wògbà tí ìyàwó mi dé tá a tún jọ dé tó tún fún wa ní wàhálà at the same time a ti jọ sọ̀rọ̀ yìí ti pẹ́ tí mo sọ fún ẹ wípé kò lè ṣeé ṣe so èmi ò stress mọ́ pé ó sì tún wà nínú ẹ o until ìgbà tí mo dé láti London tó wá ń sọ tó tún bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àwọn nǹkan yẹn òun ló mú mi ló jẹ́ kí n pè ẹ́ so ti anything ìwọ wo bó ṣe ń threaten ìyàwó mi tó ń threaten mi náà so dáa bẹ́ẹ̀ kò dáa náà a bá dàgbà ayé ogun jà ni. èmi mọ̀ pé Pinocchio nìyá alájà yín ẹ lè sòótọ́ àmọ́ dẹ̀ tí wàá rí báyìí kí ni ká ṣe sí i. ok ọmọ wọn ń ṣẹlẹ̀ ní pé kò wù mí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ bí kí n rí ẹ kí n ṣàyẹn àbí pé kó mọ̀ ṣẹ̀bà ìyàwó mi ó sábà kí sọmọlẹ̀ òyìnbó ni sọmọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa dá láyà ó dẹ̀ wù mí kémi pẹ̀lú ẹ àjọ wà lábúlé kó jẹ́ ká gbàgbé nǹkan ẹ òyìnbó ní bygone is bygone nǹkan tó ti kọjá ó ti kọjá jẹ́ ká gbàgbé ẹ̀ náà. ẹ mọ nǹkan tó fẹ́ ṣe sí àwùjọ ẹlẹ́ ti dàgbà ìbẹ́ ilẹ̀ ti pọ́ 100 èmi tó yẹ pé ìsídẹ̀ gbàgbàgbà ni mí. anyway ó dẹ̀ ti rí báyìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé owó ni kẹ̀kẹ́ ẹ kí ni. kẹ́yìn rere. owó ni kẹ̀kẹ́ yìn rere. ìgbà tí gbogbo nǹkan dẹ̀ ti dàrú báyìí sìn á jẹ́ pé owó dẹ̀ la máa fi ká gbogbo ètò ńlẹ̀ nìyẹn. ok pé kò tiẹ̀ gbàgbé ẹ̀ kò mọ wàhálà mi mọ́ kò mọ̀ ṣe everything tán èló ni nǹkan tó wù ẹ́ tó rò pé yes ìwọ fúnra rẹ o fẹ́ gbà jẹ́ kí n mọ̀. ẹ kò bá nǹkan kan dé ìyẹn kéré nù nǹkan tó wà ńlẹ̀ ọlọ́run dẹ̀ rí pé o ṣẹ̀dé náà ni gbogbo okùn ẹ tó wú bí tómi ní kun fàyàwọ́ yìí náà àmọ́ pé o ti jẹ dẹ́mi ọlá ló wà ń bẹ̀ fáwọn 2 million àkàn fi kásẹ̀ gbogbo nǹkan lẹ̀ kò ní máa sí pé ìgbájúgbàmú lójoojúmọ́ tábà ni wọ́n máa wé bandage fún yín lójoojúmọ́ tẹ́ bá padà sílé. mo ń rí 2 million náà ok ká má fagùn máa fi ní $500,000. kí ló ń jẹ́ $500,000? èlò nìyẹn sẹ́ $500,000. ẹ̀mí ìmẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ èlò ló ń jẹ́ $500,000. ọ̀gá Fasasi dàmídò $500,000 nù $2 million ó rò pé lórí burúkú làwọn tó ní ẹ ìyá aláyè ò tí rẹ̀ dì kí ni mo sọ á jẹ́ padà wá bí o tó o bá ti ní $2 million má jẹ́ padà wá bí tí bá padà wá bí Oh baby, let's chill now. You come here. Oh, sorry. Try more. Try to fast more. Yeah. Oh, yeah, darling. Hey, let me try this one. Yeah.
God, I'm tired. It's okay. Let's go.
gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí mò ń bá lọ sà mi ò bá mi ò tẹ̀ gẹ́ẹ̀tì ara mi rárá mi ò mọ bí mo tẹ̀ ṣe fẹ́ ṣe ilé ayé mi sí. sà ṣẹ́rí tó bá dìgbà kan látìgbà tí oyún yẹn tó ti wọ́n above the month tó yẹ kó lò ṣe mọ̀ tó bá kàn dìgbà kan ṣá kìíní yẹn á kàn grip ẹ̀ á kàn sọ pé oh my stomach my stomach my stomach oh my god my god my god ṣá tó bá tó yá á tún fi sílẹ̀ so mo wá wò wípé kí ni nǹkan tó ń happen kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ìyẹn gangan ní nǹkan tó dùn mí wá tí mo fi wá báyìí olórí ẹbí. Àṣàṣì ọlọ́run yọ ọ́ tó ló kù èèyàn lọ́rùn ìyàwó ẹ̀ fi wà nú oyún fún oṣù kínní oṣù kejì oṣù kẹta ìkẹrin ìkarùn ìkẹfà títí dẹ́kẹwàá tẹ́ ẹ wọ̀ kọkànlá ọ̀mẹ̀tọ́ tó yẹ kó o ṣe kọ́dà àwọn ọmọ kéékèèké lẹ́yìn rẹ̀ wọ́n ń ṣe ẹ̀tọ́ wọn tó yẹ kí wọ́n ó ṣe gbogbo àwọn aṣíwájú ẹ̀ pátá la ṣe orò yìí fún ọmọ pé ọmọbìnrin tó bá ti lè fẹ́ wa nínú ilé yìí tó lóyún fún wa ó lóró létà máa ń ṣe Fàṣásí ǹjẹ́ o ṣe. oh my god excuse me sir ṣé orò ilé wa tí a máa tán ṣe yẹn sà ṣé tí ó bá jẹ́ pé kì í ṣe ọmọ ìlú wa sà tó jẹ́ wípé ó jẹ́ ọmọ ibòmíì ṣé orò ilé yẹn náà ó tún bọ́ọ̀ náà yóò di dandan kó ṣe. rògbòpònú ọmọ pò ti dára wa ẹ̀jẹ̀ rẹ ti rò mẹ́jẹ̀ tiẹ̀ omi ara tiẹ̀ ti rò mọ́ omi ara tiẹ̀ ó ti àti dìkan náà ó di dandan kó ṣe. Fàṣásí o kò yí ọ ni. excuse me sir ẹ jọ̀ọ́ orò ilé yẹn torí pé ó ti escape mind mi kí ni a fi máa ń ṣe orò ilé yẹn sà. obìnrin rẹ ọ gbọ́dọ̀ sùn ní yàrá ìwọ̀ yóò sùn lórí ewé ńlẹ̀ẹ́lẹ̀ àtẹjò fún ọjọ́ 7 7 days olórí ẹbí òyìnbó á sùn ní orí ewé pẹ̀lú ejò fún ọjọ́ 7. ó fún obìnrin lóyún èèwọ̀ oṣù kínní ìkejì ìkẹta ìkẹfà ìkẹsàn ìkẹwàá ó polúkúrúmuṣu mọ́ ọ lọ́wọ́ tí èèwọ̀ oṣù kejìlá mọ́ ọ lọ́wọ́ Fàṣásí odidi ọdún kan ó pa ọmọ ọlọ́mọ ọ̀fẹ́ ló kó èèyàn lọ́rùn. excuse me sir ṣe rò pé òyìnbó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn sir kí ni mo ti fẹ́ ṣe ilé ayé mi báyìí. ṣàìmọ̀pọ̀gbọ̀n tọ̀dọ̀ wa níhìn pẹ̀lú tibítọ́ ọlọ́run ló yẹ kọ́ ọmọ lò papọ̀ mọ́ra wọn kí làákà èrè ó sílẹ̀ gbogbo àwọn ọmọ kéékèèké ni ẹ ṣe kínní yìí. wo mọ bó ṣe bá aṣọ. ẹ gbà mí lọ́wọ́ Fàṣásí ṣé ojú tó fi arìnrìn kún ọ̀rọ̀ rẹ ni. ẹ̀sà kì í sọ̀rọ̀ arìnrìn náà òyìnbó ò lè sùn lórí ewé pẹ̀lú ejò fúnjọ́ 7. yóò ṣe fúnjọ́ 7 ó gbọ́dọ̀ ṣe pẹ̀lú ejò àti ewé yóò sùn lórí ewé yóò sùn pẹ̀lú ejò ó gbọ́dọ̀ ṣe. thank you sir. Fàṣásí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ lọ́mọ bó ṣe tù ú tí ó fi sùn lórí ewé àtejò nínú yàrá ìwọ̀. Fàṣásí ṣé o ní nǹkan tó mọ ní o jẹ́ kó ṣe ó gbọ́dọ̀ ṣe ni sórí ní gbogbo àwọn ẹ̀gbọ́n wa pátápátá àti mi fúnra mi kò sẹ́ni tí ìyàwó wa ò ṣe nù ó ń ṣe nǹkan tó le ṣó tí ẹ̀wọ̀n ìyàwó tèmi nígbà tó ṣe tán kò fẹ́ kúrò níbẹ̀ mọ́ tó níbi tutù mọ́ lára ó ní ìjọ lóòótọ́ lóòótọ́ sórí tó bá nífẹ̀ẹ́ dénúdénú tó bá ṣe wà mọ́ tó wá pé oyún tó wà nù ẹ̀ oyún tiẹ̀ ni wà mọ́ ààrẹ àtútù ní kò dẹ̀ wá ní nílá rárá láti bímọ tó bá ti jẹ́ tiẹ̀ tó bá ti ṣe kínní yẹn ó ti ń fi orúnkún ọ̀tún fún dẹ̀bá tó sí wọn máa fi dìde ní kó máa rọ̀ lọ́rùn bí ẹ̀kọ́ ni jẹ́ kó ṣe. ọ̀yẹ́ I will think about it. màá máa ronú sí. eléyìí ṣe tán ronú sí o wọn ronú ó di dandan ni orò ìdílé ni ó ń láti ó máa ń sọ ó ń láti ṣe ni. Sleep with a snake? Who does that? I can't
put up with all of this nonsense. Enough is enough. From village to the city, I can't put up with it. Oh, Janet. I'm sorry now, please. What? Please now, please do this thing for me. I'm doing this thing because of the love I love you. Please do it. Just only 7 days. You see, let me tell you one thing. You see the snake, it can't bite you and it can't kill you. You know, it's our tradition. What sort of stupid barbaric tradition is that? Oh, sorry. Okay, do it because. Excuse me, please. Janet, come. Janet, to the driver. Janet. Madam. Ọ̀gá, ẹ̀rọ ọmọdé yìí bá ní bóyá ṣe yìí o. Ṣé kò ní sí kankan ṣá? Move, man. Move. We are going to Obafemi hospital. When you stop this, right. Pẹ̀lẹ́ sá ètò ìkẹyìn sísà ẹ ti gbọ́ àdúrà ló yẹ kẹ́ máa gbà Ọlọ́run máa sọ̀rọ̀ kalẹ̀ láàkàlà fún. Yes, ma'am. Thank you. Oh, nurse. How far? Take it easy. Doctor wa pẹ̀lú ọmọ àti ẹ̀sìn ẹ má wò ó yọmọ kí mo wáyà tẹ̀lé fẹ́. Please come over there. Mr. Fasasi, ẹ rí mi ní ọ́fíìsì. Kí ni lọ́fíìsà? Bẹ́ẹ̀ni. Mr. Fasasi. Yes, sir. Thank you, sir. Ẹ wò, bí mo ṣe ń wé ó dà pé a máa ní láti ṣe CS fún ìyàwó yìí. Why? Bí mo ṣe ń wo ẹ̀mí rò mọ́ wa lè dábí ọmọ yẹn ọ̀nà ó dà pé a máa ní láti ṣe operation fún. Oh my God. Excuse me, sir. Sẹ́rí operation yẹn mi ò like ẹ̀ ní ilé ayé mi rárá. And same time sẹ́rí ìyàwó mi yẹn ẹ rí pé kì í ṣe ọmọ ìlú yìí rárá. Òyìnbó ni kí wọ́n sọ wípé sí wọ́n fẹ́ ṣe operation fún ní Nàìjíríà bí no mi ò ẹ má ṣe sà no sir. Mr. Fasasi, ẹ wò for the past 24 hours ìyàwó yín ti ń rọbí and kò sí nǹkan tó bad ní pé ká ṣe operation fún wọn àìmọye àwọn tó yẹ pé wọ́n wá síbí tá a bá ti rí wọn báyìí pé bóyá wọn ò ní agbára láti bímọ on their own máa ṣe operation fún wọn kò sí nǹkan tó lé ń bẹ̀. ẹ sà ṣe rí ilé ìsà fún ẹ ló máa bí yẹn ẹ jọ sà ó dàbí ẹni pé bí mo ṣe ń wò yìí ẹ ò lè ṣe é ti ní nìsín ẹ wò ó àìfọ̀bẹ́ gbẹ̀bí ewúrẹ́ àkìfọ̀bẹ́ gbẹ̀bí àgùntàn wẹ́rẹ́ lewé ń bọ́ ní ara iye ìyàwó mi fúnra rẹ̀ ló máa bí ṣẹdọ́ sà. Well, without your consent kò sí nǹkan tá a lè ṣe ẹ bá ní ẹ fẹ́ gbé wọn lọ àbúrò ní láti rí thank you sir mo ń padà bọ̀ sà mo wá ìfẹ́ sà thank you. Yes, come in. Oh, you're welcome. You're welcome.
Sit down, please. Thank you, sir. Yes, you're welcome. Are you the husband of Jeanette? Sure. All right. From the test we run this morning for her health, definitely we get to see that she cannot deliver normally. So she has to go through a cesarean operation. And that is the only way out. That's the only option. So did you accept that? Operation? Yes, operation. Oh my God. There is no cause for alarm because we've just finished about 6 operations right now and they're all delivered safely. The hospital is very competent, so don't have any fears. Okay. If you can give me the guarantee that it won't be any problem. No, there is 100%. I'm giving you 100% assurance. So what you have to do is for you to provide somebody who's going to countersign in the form here we're going to present to you, so that we will now proceed on the operation immediately. Okay. I have someone. You have someone. So make sure that between an hour from now, make sure you provide that person so that we can start the operation. So as we're leaving now, we are preparing her for the operation. So make sure you don't disappoint us within an hour. No? Thank you very much. So we're very fast. Thank you. All right. Mojúbà àkọ́dá o, mojúbà ìṣẹ̀dá, mojúbà olódùmarè, mojúbà ẹ̀ńtẹ́ ẹ̀kọ́ mi nífá, ifá gbà mí là mojúbà ẹ o, àdáṣe ní wọn, ìbà kí wọn mọ́ o, bó bá ṣe rí ni kẹ́ ẹ wí o. Na baka girma, dan Allah na baka girma. Duk abubuwan da yake faruwa a cikin wannan matsala, kai ka san akwai aske a cikin Qur'ani, kan nuna man duk abubuwan da yake faruwa saboda in san da zai yi ci gaba daga wannan matsala. Na baka girma. Iwájú Ifá ò gbọ́ o, ẹ̀yìn Ifá ò gbọ́ o, olùmú lọ́tún ọlọ́kan lósì, àárín Ifá ìta ọ̀run. Bó bá ṣe jẹ́ ni kẹ́ ẹ wí, ẹ̀yin awo, Jẹ́nẹ́tì awo, èmi lọ gbẹ̀rì, bàbá fọmọ lójú àríran. Ifá wo leléyìí o? Give me a little chance. Excuse us. Oh, I'm really sorry. So, Jeanette, my advice for you now is for you to follow your husband to his village. Go to his village and consult. He will consult his oracle, and oracle is going to give you whatever the instruction he gives to you. You better follow it up, so that you can have a safe delivery.
You have to, because that is just what you're supposed to do now. That is the only option you have right now. You too. You're saying I should sleep with this thing. Yes. That's the culture. You have to follow the culture. You? Yes. But mom, Yes. you sleep with this thing. Yes, because even in London, they worship Shango. Even in Brazil, they worship Shango. So it's all over the world. So I don't see reason why you will not take the option. That is the only option you have right now. So better follow the instruction. Whatever the oracle tells you, you follow it out. You understand my point? Please do. So please. just take it easy, yeah? Take it Please, easy. So take it easy. Take it easy, yeah? So that is the instruction. So thank you, sir. take care along and make sure you consult the oracle. So whatever the oracle says, if it says you should sleep with this thing, definitely let her sleep with this thing. You understand my point? That will make her to deliver safely. Thank you, sir. Right. Bye. Janet, how are you today? Fine. I can see you're really fine. Mr. Fasasi, want to send letters to the American Embassy. And I'm very sure, Janet, you are aware that they have sent their letters. Yes, I am. Fine. Nǹkan tó sọ síbẹ̀ tó jẹ́ kókó. Alákọ̀ọ́kọ́, wọ́n ní pé àwọn kọ́ làwọn máa force tó bá wọn kó ṣe, tó bá wọn kó má ṣe. Pé bọ̀ nǹkan tó wà important sáwọn ní life. Ipe life kẹ́ bá wọn secure life pé nǹkan kan ò gbọdọ̀ ṣe ọmọ àwọn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀rọ̀ àwọn òyìnbó, wọn fi life ṣeré. Kò ṣe life èèyàn nìkan lásán. Life ẹranko gan wọn fẹ́ kí nǹkan kan kó ṣe. So wá kò sí ní lọ́wọ́ báyìí sìn. Mo wá rí ọ̀rọ̀ yìí bíi pé ojú ló rójú ṣàánú. Ẹ mọ̀ pé Yorùbá lẹ́yìn, Yorùbá lèmi. Agbẹjọ́rò ẹ̀ ni mo jẹ́. Mi ò dẹ̀ lè purọ́ fún bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe máa sọ because that is why tó ṣe gbà mí as a professional lawyer. She understand. Àmọ́ kókó nǹkan tí mo fẹ́ bi yín sí Mr. Fasasi ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ wá sincere kẹ̀dẹ̀ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn ṣé tó bá ṣe kí n tẹ́ ní kó ṣe ẹ mọ̀ pé ejò là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tó ní oró nínú ní ẹnu ṣé tó bá sùn tì ṣé nǹkan kan ò ní ṣe aburú ní ìṣẹ̀lẹ̀ sí. lọ́ọ̀yà kò sí nǹkan kan tó máa ṣe nítorí pé kì í ṣe pé bóyá pé òun ni ẹni àkọ́kọ́ tó kọ́ máa ṣe nídìílé wa àwọn bírọ́dà mi tí wọ́n ti níyàwó ṣáájú mi gbogbo ìyàwó wọn ni wọ́n ṣe tí wọ́n bá dẹ̀ ti lóyún báyìí tó bá ti dìgbà tí wọ́n bá fẹ́ bímọ o ni wọ́n gbọ́dọ̀ ṣe orò yẹn ẹni tí ò bá sọ̀rọ̀ ìdílé yẹn báyìí kò lè bí ọmọ yẹn láyọ̀ ìdí nìyẹn èmi wá ti rò pé bóyá pé irú òun tí è ṣe ọmọ ilẹ̀ wa bí tó jẹ́ pé òkè òkun ni èmi rò yìí pé irú orò ìdílé yẹn òun ò ní lè ṣe ó ní mo ṣe lọ bó lórí ẹbí nítorí lórí ẹbí dẹ̀ wá sọ fún mi ni pé dandan ó gbọ́dọ̀ ṣe nítorí pé ẹ̀jẹ̀ tèmi ó ti dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ tiẹ̀ wípé dandan òun náà gbọ́dọ̀ ṣe please lawyer ẹ bá mi wá ọ̀nà tẹ́ fi lè bá mi bá sọ̀rọ̀ tí ó fi lè gbọ́ tó dẹ̀ fi máa ṣe nítorí pé bó ṣe wà yìí ẹ̀mí ẹ̀ ni mo need mi ò fẹ́ òkú ẹ̀ rárá. òkú ẹ̀ ò sẹ̀wọ̀n anybody life ẹ̀ wà very important sí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà life ẹ̀ wà important sí orílẹ̀-èdè America bó bẹ́ ṣe wá something mo máa try mo máa play role tèmi part tèmi máa ṣe máa bá sọ Ọlọ́run àdéyẹ kó bọ́ sí wa lẹ́yìn. Janet. Yeah. I'm so sorry and I'm very sure and I know that you don't understand our language but I want to be sincere with you. I'm your professional lawyer. You paid me and you called me for this job to stand by you 24 hours. But the truth is, I have to be sincere with you. What Mr. Fasasi is telling me that these are traditional things of the thing is very, very important. Can you just please, I'm pleading, can you just please do it to save your life? I can't. It's not as easy as they say. I can't. Janet, me looking at the situation and I'm very sure that this your pregnancy is over here now. I know. But why can't you do it to save your life and the baby, please? Janet, please do it. Please, I beg you in the name of God. Do it. You know, your life is very important to me. Please do it now. It can't do you anything. You see the snake? It can't do you anything. And it can't kill you, please. Let me tell you one thing. You see, your life is important to me. That is why I'm running up and down because to everybody. Please, Mr. I want you to deliver very well, please. Mr. Fasasi, not only
out to you. Yes. Our life is important to every American embassy. Oh, please. Including Nigeria too. Janet, please do. Please. Please. You can't do it. Ọ̀kárí lọ́ọ̀yà oníṣèjọba ọkọ̀ ọba àdàbọ̀ oníṣà ọlẹ́sẹ̀ òkú kó lè dà tí gbogbo wa jọ ń ṣe. Sórí ibi tó wọ̀ yìí ò lẹ́tọ̀ọ́ láti wọ̀ yín torí èsì ọmọ bíbí inú agboolé wa yìí èsì ìṣòbìnrin wa ṣùgbọ́n nítorí wípé kí nǹkan ó lè dáa tí gbogbo wa ń jọ ń ṣe ni ló fún ọ ní àǹfààní àti síníkà òtù wọ̀nyí kíwọ náà wá lè rí ìdánilójú lóòótọ́ kó o lè bá wa sọ fínrìnfínntẹ̀ fún kó fi gbà wípé ìdẹ̀rùn ńlá ń wá lọ́hùn níjà lóko èèyàn lọ́rùn sọ̀rọ̀ mi ti yé ọ. Ẹ ti convince me Robert. Ṣá. Nǹkan tí mò ń try láti sọ ni pé mo ti rí àrídájú pé kì í ṣe pé bí ẹ̀ ń purọ́ fún wa àbí ẹ̀ ń tàn wá àbí ẹ̀ ń lo àyíníke àyínípadà ipe gbogbo nǹkan tẹ̀ ń sọ fún wa pátápátá òótọ́ ni. Kí ni wọ́n fi jìbìtì lúlù ṣe? Ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi amòfin ìjọba ò fi àyè gbà wá bóyá orò ìdílé wà bí ògùn wà níbì kan àmọ́ bẹ́ ṣe wá sọ yìí tó dẹ̀ ṣojú èmi náà tẹ́ fi hàn mí ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ òun fúnra rẹ̀ ẹ mọ̀ pé òun ló lẹ́jọ́ agbẹjọ́rò lè mi. Bẹ́ẹ̀ni. Nǹkan tó bá fẹ́ òun ni màá bá fẹ́ bó tí n bá béèrè lọ́wọ́ ẹ̀sìn ló bá sọ pé òun ṣetán láti ṣe kí gbogbo ẹ lè dá náà ni. Janet, since you see everything with your eyes now, do you accept to do their traditional orodile or what do you think? Since I don't have a choice, I just have to. Sorry. Thank you. Baba, ó lóun ṣetán láti ṣe. Àdúpẹ́ Fàṣásí mọ́ bọ́ yọ tó ní ló kú èbú lọ́rùn kò bàjẹ́ láyé Olúgbọ́n kò bàjẹ́ láyé Àrẹ̀sà láyà máa ń bọ̀ Ẹ má wọlé. Oh, my wife, you're welcome. I mean, this one is clean water. I mean, you don't have water in the bottle. No, I mean bottled water. You don't have bottled water? This one's just ordinary water that you go if I just bring it out. I don't, it's not the boiling one. Ẹ wo, ṣé gbogbo èdè tẹ́ ń bọ́ fún ẹbí kò yé mi, ṣé èdè wo ni èdè ìlú wo? Okay. Mi kàn ní kí n kó yín láyà jẹ ni wípé kẹ́ ẹ lè mọ̀ pé mo ti yàtọ̀ sígbà tí mo wà lábúlé. Mo tún ti lọ sí London, mo tún ti gba promotion nìyẹn. Bàbá ọkọ mi, ẹ sì máa jẹ́ kó wẹ àwọn Yorùbá ṣe mọ́ yín là. Wọ́n ládé kò déere. Èmi lẹ́wà máa kó láyà jẹ èmi. Lóòótọ́ lèmi náà dé lè borí. Ebi àwọn tó lọ, ebi wọ́n ń sọ mi. Omi tá a jẹ́ omi náà ni mo máa mú. Ṣé bẹ́ẹ̀ náà mú irú omi yàrá mú? Kò sí sí tó mú yín kẹ́ ẹ tó lọ, kò sí tó mú wa kẹ́ ẹ tó dé. Okay. I pray for you one day we will reach there. Mo mọ̀ pé one day níjọ́ kan èyí náà débẹ̀. Àmín o. No problem, thank you. What about mo ní daddy? Wọ́n wà nílé. Okay, please. Èdè mi la fẹ́ kóra yín sí. Àwọn èdè kéde. Ẹ kó mi lọ fún ọkọ rẹ yìí. Rárá. Àbúrò yín ẹni pátápátá. Ọlọ́mọ dàbí ó. Ọmọ kú lọ́wọ́ ẹ̀. Rárá. Ẹ káàdì. Fàṣásí,
Oh, Pap! Pap! ọmọ kára rẹ gan ni. Oh, Pap! My dog! Oh, no, Pap! èwo ń wọ ìyàwó rẹ ń sọ. No, kò sí nǹkan kan mi kàn ń bá wọn sọ àtàjọ jẹ́wọ́ láàrin àwọn. ọ̀kárí jókòó Okay, thank you. tó ti ń kákò bí àwọn. Thank you, Daddy. ẹ̀bà tí mo kákò lọ́ọ̀nù. You say when you reach London, you'll be like a Londoner. wo wòrowòro pàtì ẹgbẹ́ kan èyí aṣọ ọ̀rọ̀ gidi àti ìdúpẹ́ lọ́dọ̀ náà pé o gbé ọ̀dọ̀ wa ní o gbé lárugẹ sọ̀rọ̀ mi ti yé ọ. Thank you. Pàṣásí a gbọ́dọ̀ mọ́ lè bára wa ṣòdodo ọ̀rọ̀ o sọ mọ̀ pé obìnrin rẹ ń bẹ yàrá ìwọ̀ ọjọ́ kẹfà sí rèé sọ̀rọ̀ mi ti yé ọ sọ́dọ̀ lójú wípé wọ́n ló ní oyún inú ìyàwó rẹ. Oh, Dad, èmi ni mo lóyún inú ẹ̀. Ṣáárí nǹkan tó kàn máa ń dùn mí ni wípé ṣáárí ní Nàìjíríà bí àwa la máa ń dàbí ẹni pé a máa ń gbé ọmọ ọba fọ́sùn. Àwọn ò kì í ṣe irú ẹ̀. When they love you, they love you. When they hate you, they hate you finally. Ẹ wo èmi ni mo lóyún ẹ̀. Ó dẹ̀ love mi gan, èmi ni mo lóyún inú ẹ̀. Kò ń ṣe pé báyà pé anybody ló bá mi ní. Ẹ wá mọ nǹkan tó jẹ́ kí n tún mọ̀ pé mi ni mo ní ìgbà tí mi ń ṣe oyún inú ẹ̀ yan. Ní ìṣe bẹ̀rẹ̀ sí ní káràmásìkì tí mi ń káràmásìkì. Òun gan fúnra rẹ̀ yín òun náà tún kára mọ́ ní kárakára tó náà tún kára mọ́ kárakára. Àmì ara wa sọ mí mi mọ̀ pé yes. Ọ̀rá pẹ̀rẹ̀. I scored the ball. Orí rẹ ti dàrú. Wọ́n ran kó o tó kúrò lábúlé ò kúrò lára rẹ̀ nígbà tó délùú òyìnbó. Wọ́n ran náà ó tún bọ̀ padà wá sí abúlé. Àfàṣásí. Èyí ti ṣe ọ́. Kí la bí ọ́ kí ló ń dáhùn? Ń káramọ́. Èyí làpẹrẹ tó rí. Ọmọ gọ̀ ẹni ọmọ kù. Ṣé ọ? Ètè mi ń bí ọ́ ni kò dá mi lóhùn pé ṣé ìwọ ló ní oyún inú ìyàwó rẹ? Èmi ni mo lóyún inú ẹ̀, Daddy. Wò mí wò tí ọmọ pọ̀ ní ọjọ́ kẹfà Pàṣásí ìyàwó rẹ ti lọ́jọ́ mẹ́fà yàrá ìwọ̀ ọjọ́ keje yóò pé lóru òní ntẹ́mi fi ń tì ọ́ nú ni wípé tó bá jẹ́ pé ìwọ kọ́ ló ní kó o lè jẹ́wọ́ ká lè mú ọmọ ọlọ́mọ kúrò ní yàrá tó wà sọ̀rọ̀ mi ti yọ n ò lè ṣẹ̀wọ̀n èbó n ò lè dárìn èbó Pàṣásí sọ ìwọ náà ò kéré jù tó bá jẹ́ pé ìwọ kọ́ ló ní oyún náà tí ọjọ́ keje bá ẹ lù bá ń bẹ̀ ìjò ní ọ̀sán pa o. Dad, mo fi dá yín lójú pé èmi ni mo ní oyún yẹn. Ẹsẹ̀ rẹ̀ jáde láyọ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀ sí bàbá ń dàgbà yógun jà ní ọkọ méje ló ń pè rẹ̀. No sir, Daddy. Thank you sir. Ọ̀gá ìkárájọ́ ní èrè àlánú fọ́ọ̀hún dákọ̀ pẹ́pẹ́ yẹn tí dàgbà rí bá lóge àáfẹ́ ni. Àyúlọ àyú bàbá yìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. Yéèní wọ́n ẹ̀ fi abẹ́ gbẹ̀bí ewúrẹ́ wọ́n ẹ̀ fi abẹ́ gbẹ̀bí àgùntàn ẹnjẹ ewúrẹ́ bá bímọ tiẹ̀ ní dìde ńgbà àgùntàn bá bí ọmọ tiẹ̀ ní dìde Yéèní òbí tiẹ̀ náà láyọ̀ kò ní ṣìyọnu Yéèní o òbí láyọ̀ torí wọ́n ní tí ó lápòbírí ayé ẹ̀dàgìrì lápòbírí ọ̀run olówóró ṣoṣo lápá àwọn àbíjẹ̀ mọ́ ẹ̀yin rúmọlẹ̀ ejò onúlé ẹjẹ́ kíkẹ́ ní ó bí láyọ̀ ẹjẹ́ kọ́rọ̀ wọ́n dayọ̀ ẹ mẹ́jà sunkún nulẹ̀ ẹ mẹ́jà sọ̀fọ̀ nulẹ̀ yìí àṣejẹ ẹgbẹ̀yìn lọ́fẹ́ jẹ yìí tó bá ti jẹ báyìí wẹ̀rẹ̀ nìkan gbọ́ o oríire ò ní gbàbọ̀dè ẹlẹ́dàá rẹ̀ ò ní gbàbọ̀dè ó bí láyọ̀ Yéèní finish ọ̀jẹ̀ pátápátá ṣọ́bù ẹja
níbẹ̀ nù rẹ̀ sọ̀rọ̀ mi ti yọ ẹja yìí ṣọ́ọ̀ṣọ́ọ̀bù rẹ̀ yọ lọlẹ̀ yọ dé ibi tá a fẹ́ ṣọ́ọ̀bù rẹ̀ pátápátá fínísì gọ̀rọ̀gọ̀ lọlẹ̀ tí o ti gbọ́ ọ̀ya ṣọ́ọ̀bù rẹ̀ ṣọ́ọ̀bù pátápátá korongodo ṣọ́ọ̀bù sẹ́nu rẹ̀ kọ́ lọ bá ọmọ náà ọ̀kárí bẹ́ẹ̀ ni tí ó làgbòbírí ayé ẹ̀dàjù làgbòbírí káì ṣọ́ọ̀bù gírírí lọ́nà fún rẹ̀ yọ wọ yọ wọnú kó lọ ṣiṣẹ́ níbi tó yẹ kó ti ṣiṣẹ́ tí ó ti gbọ́ ṣọ́ọ̀bù ọ̀kárí tí ó bá yìí làgbòbírí ayé sẹ́ ẹ̀dàjù làgbòbírí ọ̀run olówó òròṣoṣo lápá àwọn àlùjànnú yẹyẹ alápàtà títí kò lé ọdún bọ̀ wá kò lé ayé káàbọ̀ rẹ̀ wá ni wọ́n ṣe wọ́n. bẹ́ẹ̀ ni máa já ọ̀kàrẹ̀ ò ṣeun àṣetìyẹ bọ́jọ́ àṣetìyẹ bọ́ṣù wọ́ agbẹ́tí gbére pàdé olókun kọ́ mọ́ gbére pàdé olókun mọ́ kọ́ gbére pàdé ìwọ ọ̀jẹ̀ ní lónìí kọ́ tẹ́lẹ̀ ẹkùn rẹ̀ kọ́ rẹ̀ gbàlejò tí ń bọ̀ wálé ayé alùkò tí gbére pàdé ọlọ́ṣà kọ́ máa gbére pàdé ọlọ́ṣà mọ́ ìwọ yẹ̀ẹ́ni ni kọ́ máa gbére kò lọ́jọ́ òní kọ́ wọnú rẹ lọ kọ́ rẹ̀ bá lè jò tí ń bọ̀ wálé ayé bẹ́ẹ̀ ni mo sọ́nà mo ní tí alágbòbírí ayé dàgbì lágbòbírí ọ̀rọ̀ lówó òṣìṣẹ́ lágbàwọ̀ àlùjànnú yẹ̀yẹ́ alágbàtà tí tí kò lé ọ̀rọ̀ bọ̀ wá kọ́ni ayé káàbọ̀ rè wá ni wọ́n ṣe ó bì wẹ́rẹ́ ó bì láyọ̀ bẹ́ẹ̀ ni àṣetìrì àní sọkúnmu lé. pariwo èbó ló ń ké èbó ló ń ké èbó ló ń ké mo wọlé ṣé wọn náà wá ẹ jẹ́ wọlé ṣé èbó kí ló sọ. wà ó tẹ̀lé àìwà ó mo ti gbọ́. bàbá ọmọ tuntun jòjòló ilẹ̀ wí ọmọ tuntun jòjòló òkú ìwú ọmọ ọlọ́run ó wù ọlọ́run ó dá sí báyìí mọ obìnrin rẹ ti bímọ òyìnbó bímọ bàbá ọmọ jòjòló kí ló bí ọkùnrin làǹtìlanti ọkùnrin làǹtìlanti ẹ jẹ́ wá lọ. náà gbọ́dọ̀ wọlé ọgbọ́dọ̀ wọlé ẹ ó láwọn ètò kan tí mo gbọ́dọ̀ yanjú fọkàn rẹ balẹ̀. Farayala òmùrè tajú bọ̀. Farayala òmùrè tajú bọ̀. Farayala òmùrè tajú bọ̀. Hello. Bẹ́ẹ̀ ni ká sánú sọ̀rọ̀. Ah, Mr. Fasasi. Ẹ káàsán, àbọ̀láì ní kọ́ lẹ fi pè mí. Okay. Ah! Congrats o, mo bá yín yọ̀, ọkùnrin àbóbìnrin. Ọkùnrin làǹtìlanti. Ah, àtọkùnrin, Ọlọ́run bá yín dá sí lágbára Ọlọ́run. Mo kí n kú oríire. Ẹ bá mi fún yẹ kínkín. Hello, Madam Janet. How are you? I'm so happy for you. Congrats. Ìyá àkókò.
Don't worry, I'll come and pay you a visit. But before the name ceremony, I'm going to give your baby name. Yes, I'm going to be calling him Obama. Congrats once again. Thank God at the end. Oh, God is wonderful. Don't worry, like, let me say, like, tomorrow, next tomorrow. Yes, I will come before the name ceremony. Thank you very much. Love you too. Bye. See, àǹkọ́tà ń sún mọ́ ní àní choice. Ó jẹ́ pé iṣẹ́ ti wá. Fi ò gbà wá láì pé wọ́n máa lẹ́bọ̀ kọ́ máa ṣe iṣẹ́ eégún òrìṣà. Ìdẹ̀ lè blame wọn nǹkan tó ń ṣe ní family wọn ní ṣẹṣẹ ni. Àti bá ṣẹṣẹ náà àdẹ̀dẹ̀ torí pé iṣẹ́ wa àbáyàn gbẹ́sì kéèyàn gbàgbé ṣẹṣẹ. Ṣẹṣẹ ò ní bàjẹ́. Wọ́n á dẹ̀ máa ṣàánú àwa náà máa gbé wa ga. Janet, congrats. I'm so happy for you. Mr. Fasasi, you were there for long. Well, lawyer, thank you very much. You're welcome, sir. Hey, doctor, thank you very much. Yes, you're welcome. Thank you very much. Janet, come on, gist me. How do you enjoy the oracle of the thing? It wasn't easy at all. It was quite taxing, challenging. All thanks to God. Anyway, let's give glory to God because it's your joy we need, your happiness. But we thank God that at the end, that's what we get. Thank God. Welcome. Mr. Fasasi, Dilo, bí mo ṣe wà èmi gangan nínú mi dùn jù because ní ìjọ yẹn tí a wá síbí yẹn tẹ́ ń bí mi léèrè yìí pé báwo ni ṣé ó wà saved or not níjọ yẹn èmi gan mo kàn fi ẹ̀mí Ọlọ́run mo fi já yín lóhùn because mo ń wò pé aláwọ̀ pupa ni òun then àwọn ìyàwó brọ́dà mi tí wọ́n ti lọ tí wọ́n ti bọ̀ aláwọ̀ dúdú ni wọ́n kí ejò wá rí kó rí aláwọ̀ pupa ṣé kò ní change lójú ẹ̀ ibi tí ẹ̀rù ti ń bà mí jù nìyẹn but now today I thank God wípé ó bímọ yẹn ní ayọ̀ àti àlàáfíà inú mi dùn gan in fact mi ò mọ bí mo tiẹ̀ tún sí lè sọ mọ́ màá tún dúpẹ́ lọ́wọ́ my doctor. My daughter, yes, thank you very much. God bless you. Thank you. So, open the follow. Jane, I think you have not forgotten what I told you in the theater, that you have to go down with your husband, go to his village, perform the oracle with him, and whatever the oracle tells you is what you are going to perform. And now you've delivered safely. I think the confidence is there now that the African culture is very, very important for you to perform next time. So when you get to your country, make sure you don't forget African culture. The religion is aside, but the African culture is aside, and everyone has his own role to play. So when next you come to Africa, make sure you go back to your husband's village and go and perform the African culture. So don't forget African culture, because you are married an African, you are partly an African. So thank you very much, and thank you, sir. God bless you. Thank you very much. All right. Thank you, sir. Thank you so much. Mr. Fasasi, Okwa Akata. Thank you.